His Excellency President Bola Ahmed Tinubu, ECFR, because ẹ kú dídí àsìkò yìí ní gbogbo ìtẹ́bá ti láǹfààní láti máa gbọ́ mi. ẹ̀yin ọmọ kóòtù òjíire ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ yìí náà. tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. olóyè Sunday Igboho mo kì í kó àṣeyọrí kan tẹ́ ṣe. àwọn ọ̀dọ́ Yorùbá wọ́n rán mi sí olóyè Sunday Igboho nínú ìròyìn kan tó fi ojúlédè láìpẹ́ yìí. àwọn ọ̀dọ́ ti Yorùbá Nation ológun lolúwa, àwọn èèyàn tí ológun lolúwa, nítorí olóyè Sunday Igboho wọ́n ránṣẹ́ sí gbogbo àwọn ọba aládé. wọ́n ní wọ́n ṣe o nípa àwọn mọ rírì ipa tí wọ́n kó láti rí pé olóyè Sunday Igboho gba òmìnira. tábàdẹ̀ wò dáadáa, èmi náà gbà pẹ̀lú àwọn ọ̀dọ́ Yorùbá Nation yìí wípé àwọn ọba aládé yìí ẹnu wọn kò, pàápàá jùlọ lórí ìgbésẹ̀ àti ipa tí wọ́n kó wípé kí olóyè Sunday Igboho kí wọ́n má gbé ilẹ̀ àjèjì mọ́, wípé kí wọ́n wá sí orílẹ̀-èdè Nàìjíríà. àwọn ọ̀dọ́ yìí sọ̀rọ̀ dé stage kan wípé àwọn rí ìwà ẹ̀mí ìṣọ̀kan láàrin àwọn ọba aládé wọ̀nyí. wọ́n dẹ̀ tún lù wọ́n lọ́gọ ẹnu wípé òmìnira olóyè Sunday Igboho kì í ṣe wípé ó kọ̀ wá bẹ́ẹ̀ lásán ni. àwọn ọba aládé yìí lọ́lọ́kọ̀ òjọ̀kan wọn kó ipa ribiribi. nítorí náà ni àwọn ará bíi fi wá ń ránṣẹ́ sí àwọn ọba aládé pé a fojú kéré ipa tẹ́ kó láti rí pé olóyè Sunday Igboho gba òmìnira. bí wọ́n ṣe jáde síta nínú ìwé ìròyìn kan ni wọ́n fi léde wípé àwọn dúpẹ́ àwọn mọ̀ lóore. wọ́n tún wá fi àwọn ọ̀rọ̀ kan ránṣẹ́ tí mo bá rántí dáadáa wípé àwọn fẹ́ jẹ́ kí irúfẹ́ ìwà yìí kó máa tẹ̀sí ọwọ́ iwájú láàrin àwọn ọba aládé nílẹ̀ kóòtù òjíire. olóyè Sunday Igboho àwọn ni wọ́n ń gbé nílé wọn láyọ̀ àti àlàáfíà yìí nìsín. torí ẹ̀ mo ṣe máa ń rọ àwọn ẹlòmíì tí wọ́n máa ń sọ̀rọ̀ sí àwọn ọba aládé pé ẹ jẹ́ ká ṣẹ́nupò lórí àwọn ọ̀rọ̀ tá a máa fi ránṣẹ́ sí àwọn ọba àwọn aládé yìí. pàápàá jùlọ látìgbà tí ẹni tí í ṣe Olúbàdàn ti bọ́ sí orí ipò yìí, wọ́n ti pẹ̀lú ìwà tọ́ba yìí wò ó ti change mentality mi gan. wọ́n ti fi hàn wípé ipò ọba tí àwọn dìmú yẹn ó ní àwọn ìgbésẹ̀ kan tí àwọn lè gbé tí ó lè ṣe ìrànlọ́wọ́ fún àwọn ará ìlú. ṣé ibi tí wọ́n ti ní káwọn Fúlàní má dẹran jẹ̀mọ́ níta gbangba ni? ṣé ibi tí wọ́n ti ń fi àwọn nǹkan kan lélẹ̀ nípa ti ìwà ìbáwí discipline láàrin ìlú wípé ẹni bá ṣe léyìí ojú àrí báyìí? tá bá sọ̀rọ̀ nípa Ọọ̀ni ti Ilé Ifẹ̀ náà, ọba Ẹnìtàn Ògúnwùsì Adéyẹyè, àwọn náà ń ṣe àwọn nǹkan tó mú ìlọsíwájú bá ilẹ̀ kóòtù òjíire. olóyè Sunday Igboho akínyìn o, bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ ènìyàn ń retí ìgbésẹ̀ tó kàn látọ̀dọ̀ yín pé kí ni àbábọ̀ ọ̀rọ̀ tẹ́ sọ pé ẹ fẹ́ lé àwọn Fúlàní. èmi á rọ̀ yín pé lótìtọ́ àti lódodo ó ṣeéṣe kọ́rọ̀ yìí jáde nítòótọ́, ṣùgbọ́n ohun tó dìrọ̀ mọ́ pọ̀. gbogbo aṣọ kọ́ là ń sá lọ́rùn. àwọn ọ̀rọ̀ kan wà tó yẹ pé èmi ò ní lè sọ lórí afẹ́fẹ́ tán, ṣùgbọ́n ọ̀rọ̀ tó lóyè Sunday Igboho sọ yẹn, ẹ̀yin èèyàn, kì í ṣe ọ̀rọ̀ kíákíá, kì í ṣe ọ̀rọ̀ tó jẹ́ wípé wọ́n sọ lẹ́ni wọ́n máa mú wá sí ìmúṣẹ ní ọ̀la. ó gba àwọn ìgbésẹ̀ kan. ẹ má gbàgbé pé ọ̀pọ̀ àwọn èèyàn náà ló ti ń fa olóyè Sunday Igboho wípé ó ti lọ darapọ̀ mọ́ Tinubu, ó ti ń wà pẹ̀lú àwọn APC báyìí. ṣé ohun tí wọ́n fẹ́ ṣe léléyìí, ṣé ibi tí wọ́n fẹ́ gbà yọ sí wa nílẹ̀ kóòtù òjíire ni? oníkálukú ṣà ń sọ tiẹ̀. ẹ dẹ̀ jẹ́ ká fi olóyè yìí sílẹ̀. àwọn ni wọ́n mọ àwọn nǹkan tí wọ́n ń ṣe lásìkò yìí tí wọ́n fi ń gbérúfẹ́ àwọn ìgbésẹ̀ wọ̀nyí. wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú kan, wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú kan, àti ilẹ̀ pẹpẹ lẹ́mí tí ń rí àròkò ní mo ti ń rí èéfín yìí wípé òmìnira olóyè Sunday Igboho yìí ó máa ní ohun tó bá dé láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe ààrẹ Bọ́lá Ahmed Tinubu. ṣùgbọ́n tí nǹkan bá ṣẹlẹ̀, nǹkan ò ní ṣẹlẹ̀. ta ló mọ̀ bóyá irúfẹ́ ìgbésẹ̀ ibi tí à ń lọ ò jìnnà, ṣùgbọ́n ibi tá à ń yà ló pọ̀. ta ló mọ̀ bóyá irúfẹ́ ìgbésẹ̀ yìí ló máa kọ́kọ́ ṣáájú kó tó di wípé ọ̀pọ̀ nǹkan táwọn Yorùbá fẹ́ ó fẹ́ wá sí ìmúṣẹ. so èmi ò ní fẹ́ pẹ́ lórí ọ̀rọ̀ wípé ó lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú kan, Tinubu ń lò ó. ẹ jẹ́ ká fi eléyìí lẹ̀ lásìkò yìí, ká gbájúmọ́ ohun tó kàn wá gbọ̀ngbọ̀n nílẹ̀ kóòtù òjíire. ẹ jẹ́ ká gbájúmọ́ yẹn. ẹ jẹ́ ká fi olóyè Sunday Igboho sílẹ̀ pẹ̀lú láìfù wọn kì í ṣọmọdé mọ́. wọ́n mọ̀ ọ̀tún yàtọ̀ sósì, wọ́n mọ bí àwọn ṣe fẹ́ gbé ìgbésí ayé wọn láì sọ wípé ẹnikẹ́ni darí wọn. he can predict, he can decide on his own. so ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbé kiri ó ti lọ ṣe ti Tinubu, ó ti lọ ṣe ẹ lè jẹ́ lọ lóòótọ́, you may be right lóòótọ́, bọ̀ lápá kan ẹ jẹ́ ká fi ara balẹ̀ ká wo bí tọ́rọ̀ yìí ò já sí, tó dúró bá fara balẹ̀ arímú kí n tó máa lọ. ẹ káàárọ̀ ma, ẹ káàárọ̀ sà.
Orúkọ mi ni Abigail Gleku. Mo nílò ìrànlọ́wọ́ yín ni o. Ọjọ́ Sunday nǹkan ṣẹlẹ̀ sí mi. Inú ilé tí mò ń gbé, olè wọnú ilé, ó jí orí máṣíìnì mi lọ. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi o. Máṣíìnì ni mo fi ń rán báàgì, òun ni mo fi ń jẹun. Ẹ jọ̀ọ́ ràn mí lọ́wọ́. Ẹ ní dààmú, ẹ ní rí wàhálà. Ìnáwó òdì ò ní dé bá yín. Lórí ọmọ ẹ ní dààmú, lórí ọkọ ẹ ní dààmú. Ọlọ́run wà pẹ̀lú yín. Mo nílò ìrànlọ́wọ́ yín ni o. Your family, no loss, no lack, no limitation. Ọlọ́run á ṣàánú yín. Ọlọ́run á dúró tì yín. Ọlọ́run wà pẹ̀lú yín. Orúkọ mi lẹ́ẹ̀kan sí Abigail Gleku. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé máa ṣe sà. Rán mi lọ bẹ́ẹ̀ ni tó máa ràn mí lọ́wọ́. Rán ẹni tó máa ràn mí lọ́wọ́ sí mi. Ẹ tún kú dédé àsìkò yìí ní gbogbo tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa. A ti ṣèlérí pé a máa fi tún yín létí bó bá ṣe ń lọ nípa ti olóyè Sunday Igboho. Olóyè Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Igboho. Ó tún ṣẹlẹ̀ báyìí o tó di wípé àwọn ọba aládé láti apá gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti na ìka ẹ̀sùn sí ẹni tí ń ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu wípé bó ṣe fún Sunday Igboho lómìnira kó ṣe bẹ́ẹ̀ kó fún ẹni tí ń ṣe olórí ẹgbẹ́ IPOB Nnamdi Kanu náà ní òmìnira tàbí kí wọ́n dá padà sí orílẹ̀-èdè Kenya àbí London tí wọ́n ti fi ọwọ́ òfin gbé. Eléyìí ló wáyé níbi ìpàdé àwọn lọ́balọ́ba ní àná òde yìí ní ìlú Àbújá. Kódà àwọn ará bíi wọ́n tún ṣe bẹ́ẹ̀ náà ka ẹ̀sùn sí ẹni tí ń ṣe Ọọ̀ni ti Ilé Ifẹ̀ wípé ó ń gbèrò láti fún olóyè Sunday Igboho ní oyè kan. Eléyìí kò yẹ kó rí bẹ́ẹ̀. Wọ́n ṣá ń fà á lọ́tún fà á lọ́sì wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ti dàbí ojú ìṣáájú. Bákan náà ni Ọọ̀ni ti Ilé Ifẹ̀ náà dẹ̀ dá wọn lóhùn padà wípé ó ní àwọn kankan tí kò yé yín tí ò yẹ ká máa gbà bí ẹni gbàgbà ọtí láàrin ara wa. Ẹni tí ń ṣe Ọọ̀ni ti Ilé Ifẹ̀ tan ìmọ́lẹ̀ sí àwọn kankan wọ̀nyí nípa ti bí àwọn ọba aládé láti apá gúúsù ìlà oòrùn ṣe fi ẹ̀sùn kàn nípa ti àwọn kankan. Kò pẹ́ látó wá gbọ́ wípé ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu nípa ti ìgbóhùn sí afẹ́fẹ́ ìkànsí ara ẹni ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Sunday Dare náà ló ti dá àwọn ará bíi lóhùn wípé ẹ wá o ẹ jẹ́ ká mọ ohun tí à ń ṣe wípé ẹ̀sùn Nnamdi Kanu ó yàtọ̀ sí ti olóyè Sunday Igboho wípé oríṣiríṣi ẹ̀sùn tí wọ́n fi kan ẹni tí ń ṣe Nnamdi Kanu ní ìjọba rí pé ó jẹ̀bi rẹ̀ ni wọ́n fi dá ẹ̀wọ̀n gbére fún gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe Sunday Dare ṣe fi èsì sí àwọn ọba aládé yìí nípa ti ọ̀rọ̀ tí wọ́n sọ wípé bí wọ́n ṣe yọ̀ǹda Sunday Igboho kí wọ́n yọ̀ǹda ẹni tí ń ṣe Nnamdi Kanu náà lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Ẹ wo ọ̀rọ̀ yìí ó ń fẹjú kẹ̀kẹ́ o bí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ń rèé ẹ̀yin náà ẹ ṣe bẹ́ẹ̀ ẹ like kẹ́ comment kẹ́dẹ̀ subscribe sí orí ìkànnì yìí. Ẹ má gbàgbé o ó ṣẹlẹ̀ ní àná. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí àwọn ọba aládé yìí jọ fà láàrin ara wọn lórí olóyè Sunday Igboho. Ẹ jẹ́ ká gbọ́. Your Excellency, we have come to Abuja today, and we've seen the crowd. The only thing I can remember is when President Jonathan was president of Nigeria, he called the 2014 National Conference, and the hall used to be full like this. But this one is fuller. There are more people. So you have scored the first. by bringing the largest crowd to this place. We've been committed to the health of our people. But having come now to Abuja and listened to Professor Mohamed Pate and his team, we are now more committed. So the traditional rulers of Nigeria will now go home and work harder than before. But I must tell you, Mr. President, that personally, I don't feel very happy because you were not here in the morning. There were several speeches. We listened carefully. I listened to the opening address by His Imperial Majesty, the Ooni of Ife. And he was gingering all of us to work as a family, to work as a team, to see Nigeria as one. And then I felt maybe this is good. But when you look at it, this same Imperial Majesty is arranging to confer a very high honor
on Sunday Igboho, who in my own part of Nigeria in the southeast, we see him as a counterpart of Nnamdi Kanu. And my brother, fellow royal father, the Imperial Majesty, does not seem to understand the pain in my heart when Nnamdi Kanu is in Sokoto. So, sir, the ball stops on your court. Bring this man out. If we don't want him in Nigeria, return him to Kenya or London, where they took him from. You see, some of us here have been asked to go and work, but the young people in the southeast are so agitated, they can even beat us. They see us as sellout. We come to Abuja, they may think we come to collect money, and then we keep quiet. So, sir, please do something about this. Do something about this. We cannot make progress in this country if we don't tell ourselves the home truth. There's no way. There's no way. Now, again, they were talking about Southern Traditional Rulers Committee on Health. And the eminent Professor Patel was saying that this will become an annual event, what we are doing today, if I heard him correctly. The truth of the matter is that there is nothing like Southern Traditional Rulers Council. If you come here, Pacha, and you give money to people on that basis, it's not correct. The South is not the North. We have a system. We need unity in diversity. So that people, so if you want to deal with us in the southeast. If you have resources for us, give it to us. Don't give it to people who come and say, we are Southern Traditional Rulers Council. Democracy is a representative government. And anybody who goes to present himself without his people is not democratic. His Excellency President Bola Ahmed Tinubu, ECFR, because we have never experienced such a summit to bring faith leaders and traditional leaders from all the walks of Nigeria together to address the health issues of our other country. We are the closest to our people, and it's very important now for us to do collaboration, for us to complement our political leaders. It's never done before in Nigeria. It's a very vast summit, and the take home is we all need to partner with the political leaders, political institutions, to get the best for our citizenry. So for us, we, the Southern Traditional Rulers, we have come together to continue to support the belief, and we have issued our commitment to the President and also the Ministry of Health in terms of the great things that we have actually achieved today. And for us, we stand as one. Southern Traditional Council is very optional. You don't need to join us if you don't want to join us. But it's a force, a formidable force among traditional institutions for us to come together. And we are all reputable in all our domains. You can see all of us, because one of us made a speech that there's nothing like that. We don't agree to that. But our president is there. We don't want any impression that there's division. We don't want to take out Southeast. We have Israel here. Israel Chukwu is one of a very prominent traditional ruler in Southeast. We have Obunugu here. We have a lot of Southeastern traditional rulers that were working together for the betterment of the country. So for us, it's something that is key to let the whole world know that if you don't want to be part of us, you can option your suggestion out. And please, we implore each and every one of us to focus more on news that are of quality, not social media
and rumors. This is one of the major things affecting our country. Ràn mí lọ bẹ̀ ẹni tó máa ràn mí lọ́wọ́. Rán ẹni tó máa ràn mí lọ́wọ́ sí mi. Ẹ káàárọ̀ ma, ẹ káàárọ̀ sà. Orúkọ mi ni Abigail Gleku. Mo nílò ìrànlọ́wọ́ yín ni o. Ọjọ́ Sunday nǹkan ṣẹlẹ̀ sí mi. Inú ilé tí mò ń gbé, ó lè wọnú ilé, ó jí orí máṣíìnì mi lọ. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi o. Máṣíìnì ni mo fi rán báàgì, òun ni mo fi ń jẹun. Ẹ jọ̀ọ́ ràn mí lọ́wọ́. Ẹ ní dààmú, ẹ ní rí wàhálà. Ìnáwó òjò ní dé bá yín. Lórí ọmọ ẹ ní dààmú, lórí ọkọ ẹ ní dààmú. Ọlọ́run wà pẹ̀lú yín. Mo nílò ìrànlọ́wọ́ yín ni o. Your family, no loss, no lack, no limitation. Ọlọ́run á ṣàánú yín. Ọlọ́run á dúró tì yín. Ọlọ́run wà pẹ̀lú yín. Orúkọ mi lẹ́ẹ̀kan sí Abigail Gleku. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé máa ṣe sà. Ràn mí lọ bẹ̀ ẹni tó máa ràn mí lọ́wọ́. Rán ẹni tó máa ràn mí lọ́wọ́ sí mi. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀, àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. Èmi tì í tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.